ṣebí kí ọba òkè kó gbani lọ́wọ́ ẹni tó ń ṣọ́ni táàmọ̀, kọ́ba òkè gbà wá lọ́wọ́ àfojúfẹ́ni má fọkànfẹ́ni, kí ọba òkè tún wá ṣàánú wa kó gbà wá lọ́wọ́ bìlísì, ká rán ọmọ lákàrà kí àkàrà ṣáájú ọmọ délé. Àbí orin wo la fẹ́ kọ sí gbẹ̀du yìí? Àwọn mẹ́ta kan rèé o nípínlẹ̀ Akwa Ibom. Wọ́n rí ọmọ lọ́mọ tó ń lọ ládùúgbò tó ń kiri ẹ̀pà, tó ń bá àwọn òbí ẹ̀ ṣe káràkátà níwọ̀nba tó lè ṣe. Wọ́n jí ọmọ yìí gbé, wọ́n tà á fún irinwó ẹgbẹ̀rún, ìyẹn 400,000 naira. Alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Akwa Ibom, Wáyídì Ayélára, nínú àtẹ̀jáde tó fi síta ṣàlàyé pé ọwọ́ àwọn ti tẹ àwọn afurasí mẹ́ta kan tí wọ́n fi ẹ̀sùn ìjínigbé kàn. Àwọn afurasí yìí ni wọ́n jí ọmọ ọdún 12 tí wọ́n fi orúkọ bò láṣìírí gbé ní agbègbè Ìbẹ́sípọ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom. Kọmíṣánná ìpínlẹ̀ Akwa Ibom, Wáyídì Ayélára, nínú àtẹ̀jáde tí ó fi síta lẹ́yìn ìpàdé tí ó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn tó wáyé ní olú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Uyo lọ́dún Ajé, jẹ́ ó di mímọ̀ pé àwọn kan ló wá ta àwọn lólobó lẹ́yìn tí àwọn òbí ọmọ yìí sọ pé àwọn ní kó kiri ẹ̀pà lọ ní o, àwọn ò dẹ̀ tí ì rí bẹ́ẹ̀, kì í rìn bẹ́ẹ̀, kí ló wá ṣẹlẹ̀. Àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Punch nínú àlàyé tí àwọn ṣe, wọ́n sọ síwájú sí pé àwọn ọlọ́pàá mú àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà ní nǹkan bíi aago 2 ọ̀sán ní ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 2024. Láti ìgbà náà ni àwọn ti wá ń ṣe ìwádìí káwọn mọ nǹkan tí wọ́n rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́. Àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta yìí, Michael Edet, Umem Moses àti Ability Tom, ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ kan náà tí wọ́n wá wà nínú ikọ̀ ìjínigbé. Ọwọ́ àwọn ọlọ́pàá dẹ̀ ti wá tẹ gbogbo wọn níbi tí wọ́n lọ lúgọ sí, níbi tí wọ́n lọ sápamọ́ sí. Àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Punch nínú ìwádìí tí àwọn náà ṣe, wọ́n làwọn gbọ́ pé àwọn afurasí náà ni wọ́n jí ọmọ ọdún 12 àwọn tí ó ń ta ẹ̀pà lọ́nà àdúgbò ọ̀rọ̀ nípínlẹ̀ Akwa Ibom gbé. Lẹ́yìn tí wọ́n jí gbé, wọn ò máa dá dúró níbẹ̀, wọ́n gbé lọ sí àdúgbò Ovum níjọba ìbílẹ̀ Obingwa nípínlẹ̀ Abia. Láti Akwa Ibom wọ́n jí gbé lọ sí ìpínlẹ̀ Abia níbi tí wọ́n ti tà á fún afurasí mìíràn tí wọ́n ń pè ní Lovet, tí wọ́n á kọ fún 400,000 naira. Bí mo ṣe sọ ṣáájú, ṣé Lovet ń wá ọmọ ni àbí kí ló fẹ́ fi ọmọ ọdún 12 ṣe? Ṣó fẹ́ tà á sóko ẹrú ni àbó fẹ́ lọ fi lọ́sìn àbó fẹ́ lọ fi ṣọmọ ọ̀dọ̀? Èwo nínú ẹ̀ gan ni Lovet fẹ́ ṣe? Àbí níbo ló ti máa sọ fáwọn ará àdúgbò wọn pé òun ti rí ọmọ ọdún 12 àbó máa parọ́ pọ́mọ ẹbí òun ní tán ní kí ó wá máa gbé lọ́dọ̀ òun? Abẹ́ ìrojú ayé báyìí, ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Yorùbá Gidi TV, ọmọ tí ìyá ru oyún ẹ̀ fún oṣù 9 tó rọbí kó tó bí, ó wò dàgbà di ọmọ ọdún 12. Àwọn kan wá gbé ọmọ yìí láì ṣe owó róbo, láì ṣe ẹ̀pà tó ń tà, wọ́n wá láwọn jí gbé, wọ́n wá ń tà á, wọ́n sọ di ọjà tí wọ́n lé. Ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe síwájú ló mú wọn dé ọ̀dọ̀ Lovet ń wá kọ ní ìpínlẹ̀ Abia, tí òun náà sì jẹ́wọ́ pé lóòótọ́ ni àwọn mẹ́ta tí mo kọ orúkọ wọn ṣáájú yìí sọ pé kí òun wá ra ọmọ. Àwọn tó dúnàádúrà ni wọ́n dẹ̀ ní kí òun fáwọn ní 400,000 naira tóun dẹ̀ ti fún wọn. Àwọn afurasí náà wá jẹ́wọ́, ìyẹn àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí o, wọ́n ní lóòótọ́ ni àwọn ṣe ẹ̀ṣẹ̀ náà. Wọ́n wá ṣèlérí láti ṣèrànwọ́ fún àwọn ọlọ́pàá láti mú àwọn ọmọ ikọ̀ ìjínigbé àwọn tó kù tí wọ́n ti sá lọ. Ọmọ ọdún 12 tí wọ́n jí gbé yìí ni wọ́n tú sílẹ̀ pẹ̀lú àwọn míì tí àwọn ikọ̀ ajínigbé yìí ti jí gbé. Ìwádìí àwọn ọlọ́pàá ṣì ń lọ lọ́wọ́ o. Ṣé ẹ ti wá rí i pé ikú ń bọ́mọ rìn báyìí ọmọ òfura? Àwọn èèyàn wa máa rí àwọn ọkùnrin yìí ládùúgbò, wọn a máa rí wọn gẹ́gẹ́ bí àwọn ọkùnrin tí wọ́n kàn ń gbé ládùúgbò. Àṣé gbogbo àwọn tó bá ti ń wá, ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ikọ̀ wọn ló jí wọn gbé, wọ́n á wá jí wọn gbé, wọ́n á wá máa tà wọ́n. Nígbà tí wọ́n ń ta ọmọ ọdún 12 fún 400,000 naira, bó bá jẹ́ gbàlagbà, èló gan ló fẹ́ tà? Ṣérú àwọn èèyàn báyìí wọn lè máa tààyàn fún àwọn àfiniṣòwò báyìí? Àwọn afurasí yìí làwọn ọlọ́pàá ti wá sọ pé àwọn ń gbé wọn lọ síwájú ilé ẹjọ́ o kí wọ́n wá wí tẹnu wọn. ń tọ́rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ tó jẹ́ pé iṣẹ́ kọ́ máa jíyàn gbé kọ́ máa tààyàn làwọn fẹ́ ṣe. Kọmíṣánná Wáyídì Ayélára tó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ṣe ìdánilójú fún àwọn olùgbé ìpínlẹ̀ Akwa Ibom pé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ náà yóò tẹ̀síwájú láti kojú àwọn ọ̀daràn ní gbogbo ọ̀nà. Bákan náà ni àwọn kò ní sinmi láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìpínlẹ̀ Akwa Ibom
lákòótán ó wá rọ àwọn èèyàn ìpínlẹ̀ náà láti tẹ̀síwájú pẹ̀lú bí wọ́n ṣe ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá léyìí tó mú àwọn máa ṣe àṣeyọrí. Ó ní kí wọ́n wá tẹ̀síwájú o nítorí pé èyí ló máa mú àwọn lè ṣẹ́gun àwọn arúfin àti àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ Akwa Ibom. Top farm foods, àwọn oúnjẹ tiwantiwa aṣaralóore. Top farm foods ń ṣaralóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi. Unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Beans flour, èrè gbẹrẹfun. Rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó. Yellow pap, ògì pupa onígbẹrẹfun. Gàrí ìjẹ̀bú tó kan dáadáa. Tó fi dórí smoked catfish. Ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé. Ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top farm foods. Wọ́n wuyì wọ́n gbayì. Tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top farm foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top farm foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.